wá gẹ́gẹ́ bí àyànfẹ́ sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀ tí í ṣe Jésù Kristi Olúwa wa, ẹni tí a ti torí rẹ̀ dá wa sí, tí a sì ti torí rẹ̀ gbà wá sí ìjọba Ọlọ́run, tí a ní àǹfààní tá a jẹ́ alábàápín nínú oore ọ̀fẹ́ ìgbàlà tí ó fún wa sí ayé lọ́fẹ̀ẹ́. Òun náà la fi ń hàn gbogbo ayé lónìí wípé oore ọ̀fẹ́ kan náà tó wà tí tó fi dòní ògbọ́n yóò àlàyé wa. Ọ̀rọ̀ náà tá ń gbéyẹ̀wò ààlà ìgbàanì, òun náà la ń tẹ̀síwájú nínú rẹ̀. Lónìí a fẹ́ kọjá lọ sínú ààlà ìgbàanì apá ìkeje, èyí tí a wo àkórí rẹ̀ ní Tímótì kínní orí kínní ẹsẹ̀ 18 First Timothy 1:8-20. Apostle Paul ń sọ fún Timothy ọmọ rẹ̀ níbẹ̀, àṣẹ yìí ni mo pa fún ọ. Mo rò pàṣẹ kan náà ló pa fún wa lónìí. Èyí ló fi jẹ́ pé ààlà ni tí kò gbọdọ̀ yẹ̀. Ó sọ fún Timothy àti fún ẹnikẹ́ni tí a ó pè gẹ́gẹ́ bá ti pè Timothy tí yóò gba iṣẹ́ ìránṣẹ́ bá Timothy gba iṣẹ́ ìránṣẹ́. Ó sọ evangelist, ó sọ fún wòlíì, ó sọ fún apostle, ó sọ fún rẹ́fẹ́nì, ó sọ fún ajínrere, ó sọ fún olùkọ́, ó sọ fún bíṣọ̀pù, díákónì ọkùnrin, díákónì obìnrin. Àṣẹ ìkan náà ló pa fún wọn. Ó ní kí wọ́n di ẹ̀rí ọkàn tó yè kooro mú, èyí tí àwọn kan ti gbé dànù tí wọ́n sì ṣe tí wọ́n rí ọkọ̀ ìgbàgbọ́ wọn. Àwọn kan ò ka ẹ̀rí ọkàn yẹn sí. Nínú Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ 12, Kọ́ríńtì kejì orí kìíní ẹsẹ̀ 12, Apostle Paul sọ nípa ẹ̀rí ọkàn rere. Ẹ bá wo nínú májẹ̀mú titun, ẹni tó sọ̀rọ̀ nípa ẹ̀rí ọkàn rere jù òun náà ni Apostle Paul. Ọ̀nà tó gbà sọ̀rọ̀ nípa ẹ̀rí ọkàn ó pọ̀ kọjá olùkọ̀wé mi nínú májẹ̀mú titun, nítorí pé ó ń sọ fún ọba Felix pé òun ti gbé nínú ẹ̀rí ọkàn rere níwájú Ọlọ́run àti níwájú ènìyàn. Ìyẹn ni pé tá a bá máa gbé nínú ẹ̀rí ọkàn rere, àkọ́kọ́ sípa àtọlọ́run, àkọ́kọ́ sípa àtẹnìyàn. Ipa àtọlọ́run, ǹjẹ́ a ti wẹ̀ ọ́ nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn? Ǹjẹ́ o ti tọ́ Jésù lọ fún agbára ìwẹ̀nùmọ́? Ǹjẹ́ a ti fi ẹ̀rí ọkàn rẹ kúrò nínú òkú iṣẹ́, kúrò nínú iṣẹ́ ara, kúrò nínú àìgbàgbọ́, kúrò nínú ẹ̀ṣẹ̀, kúrò nínú iṣẹ́ ara? Tó dàpọ̀lọpọ̀ ló ń lọ sí iléwájú Ọlọ́run lónìí yìí pẹ̀lú àjàgà ẹ̀rí ọkàn yìí. Adúgbò Ọlọ́run fún oríṣiríṣi ẹ̀rí tí à ń jẹ́ lónìí nínú ilé Ọlọ́run. Ẹ̀rí mo lọ sí gbogbo Ọlọ́run fún mi físà, Ọlọ́run fún mi níyàwó, Ọlọ́run fún mi lọ́mọ, Ọlọ́run fún mi lọ́kọ, Ọlọ́run fún mi nílé, Ọlọ́run fún mi nílẹ̀, ó wò mí sàn. Oríṣiríṣi ẹ̀rí wọ̀nyí ó dára púpọ̀. Bẹ́ẹ̀ tí ò bá sí ẹ̀rí pé o ti lọ sí Calvary tí a ti fọ́ kàn ọ́, tá a ti rà ọ́ padà, tá a ti fẹ̀jẹ̀ rẹ̀ wẹ̀ ọ́, tó o ti lọ sọ ẹ̀rù ẹsẹ̀ rẹ sí Calvary tí ẹ̀jẹ̀ sì ti túká tó yẹ ti fọ́ ọ mọ́, gbogbo àwọn ẹ̀rí wọ̀nyí ò já mọ́ nǹkan kan. Ìdí náà tó jẹ́ pé ẹ̀rí ọkàn rere sípa àtọlọ́run, kó tó lè lẹ́rọ ọkàn rere sípa àtọlọ́run, agbọ́dọ̀ kọ́kọ́ fọ́ ọ mọ́ kó o jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ. Eléyìí gbọ́dọ̀ jẹ́ ààlà àti ìgbékalẹ̀ nínú gbogbo agboolé ìgbàgbọ́ bàbá tara wa lókù. Bí Ọlọ́run bá pè wá gẹ́gẹ́ bí oníwàásù tó ń ṣiṣẹ́ ìdáǹdè, ọpẹ́ ní forúkọ Olúwa. Oníwàásù tó ń ṣiṣẹ́ ìwòsàn, ọpẹ́ ní forúkọ Olúwa. Oníwàásù ìṣerere, ọpẹ́ ní forúkọ Olúwa. Ìgbà tí ó bá sí oníwàásù tó ń ṣe ìgbàlà ń bẹ, tí àwọn ẹ̀rí yóò bá dá lórí iṣẹ́ ìgbàlà àti mí ìṣe, ẹ̀rí ọkàn rere sípa àtọlọ́run. Tímótì kejì orí 2 ẹsẹ̀ 11, ó ní ìpìlẹ̀ Ọlọ́run dá dúró lédìdì yìí. Èdìdì wo? Èdìdì àwọn tó mọ orúkọ Olúwa, èdìdì àwọn tá a ti fi ẹ̀jẹ̀ rẹ̀ fọ̀ mọ́. Ẹ̀rí ọkàn kejì ní sípa àtẹnìyàn. Ẹ bá wo Hébérù orí 11 ẹsẹ̀ 5, a sọ nípa Íńọ́kù pé Ọlọ́run jẹ́rìí pé ó wu Ọlọ́run, àti nígbà tó wà láyé kó tó di pé kú, a ní Íńọ́kù ò sí, ìyẹn ní kọ́ àyẹ̀mí ìṣí rẹ̀. Báyà bá kú lónìí sọ́kọ̀ lémi ìṣẹ́, bọ́kọ bá kú lónìí sáà lémi ìṣẹ́, tó bá kú lónìí sáà ọmọ lémi ìṣẹ́. Ṣé alẹ́ iṣẹ́ tá a bá kú ládùúgbò lónìí, Ọlọ́run gbé àkú ládùúgbò lónìí, sáwọn àdúgbò lémi ìṣí wa, àwọn tàjọ ṣiṣẹ́ kan náà, àwọn tàjọ ń pàdé lọ́jà, àwọn tàjọ ń pàdé lọ́fíìsì, sáà lémi ìṣí wa. Ara nínú Olúwa. Bí ó bá sí ẹ̀rí ọkàn tó yè kooro sípa àtọlọ́run, kọ́lọ́run ti clear wa wípé òun ti dá wa láre, olùrànú tí bọ́. Tí ó bá jẹ́ pé bóyá ẹ̀rí àwọn ènìyàn tó yí wa káwé pàpín tòótọ́ eléyìí ọmọ Ọlọ́run ni, ọmọ Ọlọ́run ni, ó ti jẹ́wọ́ ìgbàgbọ́, ìgbà Jésù kéékèèké ládùúgbò tiwa ni, Jésù kéékèèké inú ẹbí tiwa ni, àti ìṣe nǹkan kan. Ẹ̀rí rere nípa àtọlọ́run,
rere nípa tènìyàn ó jẹ́ àgbékalẹ̀ Ọlọ́run. Kí ló mú kí Ádámù máa sá? Kébẹ́ rí ọkàn ni. Ìgbà ọ̀pọ̀lọpọ̀ náà máa sá fún òótọ́ bẹ́ẹ̀ lónìí. Ádámù sá fún Ọlọ́run. Ádámù farapamọ́ fún Ọlọ́run nítorí pé kí ni ẹ̀rí ọkàn nà, ẹ̀rí ọkàn bá wí. Bẹ́ẹ̀ náà lọ́pọ̀lọpọ̀ ń bẹ lónìí yìí. Ẹ bá wo ìwé ìfihàn orí kìíní ẹsẹ̀ kejì, ìwé ìfihàn ẹsẹ̀ kẹsàn-án kan náà, orí kìíní ẹsẹ̀ kẹsàn-án, orí kìíní ẹsẹ̀ kejì, orí kìíní ẹsẹ̀ kẹsàn-án. Jésù Kristi ó ń jẹ́rìí pé àwọn ìjọ méje tí ó bá wá sínú ìjọ wa lónìí yìí, ẹ̀rí wo ni ó jẹ́ gbé wa? Tó bá wá sínú wa lónìí, ẹ̀rí wo ni ó jẹ́ gbé wa? Lórí ayé tèmi, lórí ayé ẹnìkọ̀ọ̀kan tó ń gbọ́ wa, kí lè rí Olúwa lórí ayé wa? Kí lè rí Olúwa lórí ayé wa? Ó sọ nípa ìwé ìfihàn orí 12 ẹsẹ̀ 11. Ó ní ọ̀sẹ̀kùn rẹ̀ nípa ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti ẹ̀rí ọ̀rọ̀ ẹnu wọn. Ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn tá fi fọ̀ wọ́n mọ́, ó jẹ́ ẹ̀rí fún wọn. Ọ̀rọ̀ ẹ̀rí ẹnu wọn tí èsì pé Olúwa wò mí sàn, Olúwa fún mi lówó, Olúwa fún mi lóúnjẹ nìkan, ṣùgbọ́n fún ọ ní ìgbàlà. Nítorí ìgbàlà Jésù kú o, ìyókù àfikún ni. Tí ọba tí ìsìn pé dá wa gbé wa kalẹ̀ lórí ẹ̀rí yẹn, eré lásán lóla rẹ̀ ń sá. Tẹ́ bá wọ̀ ọ̀pọ̀lọpọ̀ fìgàgàgbàgà tí ń lọ lágbo ilé ìgbàgbọ́ lónìí yìí, ìgàgàgàgà pọ̀, ṣùgbọ́n sódá lórí ìgbàlà, ṣùgbọ́n dá lórí ẹ̀rí ọkàn rere. Ṣé àwọn ará àdúgbò mọ̀ wá gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run? Ṣé àwọn ará àdúgbò lè jẹ́rìí gbé àpò ìtòtò ọmọ Ọlọ́run wa? Ẹbí wa ń kọ́, àwọn àdúgbò wa ń kọ́, orílẹ̀-èdè ń kọ́, àdúgbò àgbáyé. Ọ̀kínlẹ̀ rí Ọlọ́run gangan lórí ayé tiwa náà, òun àpò rẹ̀ kankan wa lọ́wọ́. A ò ní má mú bọ ògo Ọlọ́run, a ò ní má mú bọ ìpadàbọ̀ Jésù lẹ́ẹ̀kejì, a ò ní má mú bọ ìyà ìnípẹ̀kun. Olúwa yóò dá sí fún wa láti ògo rẹ̀ lórúkọ Jésù Olúwa wa. Àwọn àdẹ́sùn wa náà lè rí lórí ekran yín. Tí a tún pàdé ní ọjọ́ mẹ́jọ ọ̀rọ̀ ọ̀fẹ́ rẹ̀ láti mú abala ẹ̀kọ́ mẹ́wàá. Àlàáfíà ló wà kó máa bí sí fún yín lórúkọ Jésù Olúwa wa.